Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ kí a gbàdúrà. Aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, àjíǹde àti ìyè. Kábíyèsí. Ọlọ́run ẹ̀mí gbogbo ènìyàn a gbé yín ga Ẹ ṣé. fún irú àkókò báyìí tẹ́ tún mú kó bá wa láàyè ní orílẹ̀-èdè alààyè. A dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àǹfààní oore ọ̀fẹ́ ìwàláàyè nínú ayé wa. Olúwa ẹ ṣé. Títí ọdún yìí, àìpalẹ̀mọ́ fún àjíǹde tó tún bá wa láyé. Olúwa gba ọpẹ́ wa. Àmín. Bàbá, ohun tí a fẹ́ gbéyẹ̀wò lónìí ṣí wa létí ẹ̀mí, Àmín. kọ́ wa nílà àyà, Àmín. túmọ̀ ara rẹ̀ fún wa. Àmín. Kí gbogbo ògo kó lè jẹ́ tiyín, Àmín. kí ìbùkún ọ̀rọ̀ yín kó jẹ́ tiwa. Àmín. Nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Mo kí gbogbo ẹ̀yin ẹni ìràpadà Ọlọ́run tí a ní oore ọ̀fẹ́ sí àtúntún máa gbọ́ wa ní ọjọ́ òní gẹ́gẹ́ bí àkókò tí a wà yìí. A sọ báyìí pé lórúkọ Jésù, tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ síwájú sí i ní ọdún tó ń bọ̀, a ó jọ ṣe é. Àmín. Bákan náà ni a gbàdúrà fún àwọn atọ́kùn ètò yìí pàtàkì. Lórúkọ Jésù, ọkọ̀ ọba kò ní ṣá yín lẹ́sẹ̀. Àmín. Bá ti ń tẹ́tí sílẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lónìí, yóò ṣe wá ní pàtàkì, Àmín. yóò fi ògo sí ayé wa, Àmín. yóò fún wa níyè tí kò ní pẹ̀kun. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Bí wọ́n ṣe ń kí wa ní ọ̀sán yìí tàbí àkókò tí èmi pẹ̀lú yín wà níbi tí a wà fún ayẹyẹ ìpalẹ̀mọ́ fún àjọ̀dún àjíǹde ti ọdún yìí, ohun tí a mú wá fún wa láti gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ọdún onígbàgbọ́, ó ní pàtàkì ọ̀sẹ̀ ìjìyà. Kí ni a mọ̀ pàtàkì ọ̀sẹ̀ ìjìyà sí? Kó tó di pé a lọ nínú ọ̀rọ̀ yìí ní pàtàkì jùlọ, ká kọ́kọ́ ka ọ̀rọ̀ Ọlọ́run tó wà nínú ìwé ìhìnrere ti Mátíù, èyí tá tọwọ́ Mátíù kọ orí ìkọkànléní-ogún. A máa sáré yára ka ẹsẹ̀ kìíní dé ìkọkànlá. Nígbà tí wọ́n súnmọ́ etí Jerúsálẹ́mù, tí wọ́n dé Bẹ́tífégì ní òkè Ólífì, nígbà náà ni Jésù rán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjì lọ. Ó wí fún wọn pé, ẹ lọ sí ìletò tí ó kọjú sí yín. Lọ́gán, ẹ̀yin ó rí kẹ́tẹ́kẹ́tẹ́ kan tí a so àti ọmọ rẹ̀ pẹ̀lú. Ẹ tú wọn, kí ẹ sì fà wọ́n fún mi wá. Bí ẹnikẹ́ni bá sì wí fún yín, ẹ̀yin ó wí pé Olúwa ní fi wọ́n ṣe. Lọ́gán ni yóò sì rán wọn wá. Gbogbo èyí ni a ṣe kí èyí tí a ti sọ láti ẹnu wòlíì wá kí ó lè ṣẹ pé, ẹ sọ fún ọmọbìnrin Síónì pé, kíyèsí, ọba rẹ̀ ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀, ó ní ìrẹ̀lẹ̀, ó jókòó lórí kẹ́tẹ́kẹ́tẹ́ àti lórí ọmọ kẹ́tẹ́kẹ́tẹ́. Àwọn ọmọ ẹ̀yìn náà sì lọ, wọ́n sì ṣe bí Jésù ti wí fún wọn. Ẹsẹ̀ ìkeje, wọ́n sì fa kẹ́tẹ́kẹ́tẹ́ náà wá àti ọmọ rẹ̀, àti wọ́n sì tẹ́ aṣọ wọn sí ẹ̀yìn wọn, wọ́n sì gbé Jésù ká. Ọ̀pọ̀ ìjọ ènìyàn ń tẹ́ aṣọ wọn sí ọ̀nà. Ẹlòmíràn ṣẹ́ ẹ̀ka igi wẹ́wẹ́, wọ́n sì fún wọn sí ọ̀nà. Ìjọ ènìyàn tí ń lọ níwájú àti èyí tí ń tọ̀ wọ́n lẹ́yìn kígbe wípé, Hòsánà fún ọmọ Dáfídì. Olùbùkún ni ẹni tí ń bọ̀ wá ní orúkọ Olúwa, Hòsánà lókè ọ̀run. Nígbà tí ó sì dé Jerúsálẹ́mù, gbogbo ìlú mì tìtì, wọ́n wípé, ta ni èyí? Ẹsẹ̀ ìkọkànlá, ìjọ ènìyàn sì wípé, èyí ni Jésù, wòlíì Násárẹ́tì ti Gálílì. Ibi tí a kà yìí, ó jẹ́ àkọ́kọ́ nínú àpẹẹrẹ ohun tó mú ọ̀sẹ̀ ìjìyà wá fún Jésù. Ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn ní nǹkan bí ọjọ́ méjì sẹ́yìn, ní ọjọ́ ìsinmi, à ń yayọ̀ ìsinmi ọ̀pẹ. Ibi tí àwọn ọ̀rọ̀ wọ̀nyí ti jáde nìyí. Nígbà tó jẹ́ ayọ̀ fún àwọn kan ní àkókò náà, ìrunú, ìlara
àti ọgbẹ́ ọkàn ló jẹ́ fún àwọn kan, nítorí pé wọ́n rí gbólóhùn àwọn ayọ̀ yẹn, ọ̀rọ̀ tó ń jáde níbẹ̀ gẹ́gẹ́ bí ìfagagbága nínú ìjọba ìṣàkóso ilẹ̀ wọn. Ará, ohun tí a fẹ́ gbéyẹ̀wò níbí ni pàtàkì ọ̀sẹ̀ ìjìyà. Àpẹẹrẹ tó pọ̀ tó sì ní àwọn ìdí èyí tó ń ṣe àfiwé àròjinlẹ̀ nípa ìgbàgbọ́, ìmúdàgbà àti mímú ìgbàgbọ́ jinlẹ̀ sí àti títún ìbáṣepọ̀ wa pẹ̀lú Ọlọ́run ṣe. Ará, ọ̀sẹ̀ ìjìyà kún fún onírúurú ìpèníjà tí Jésù fi ara jì fún nítorí èmi pẹ̀lú rẹ. Kó tó di wípé àjíǹde dé, àwọn ìdojúkọ kan wà tí Jésù là kọjá. Nínú rẹ̀ ni a ti rí nínú ṣísẹ̀ntẹ̀lé nínú ọ̀sẹ̀ ìjìyà, ìpèlẹ́jọ́, ṣíṣẹ́, títútọ́ sí, ìbéèrè tí ò tẹ̀ nítumọ̀ tá bẹ̀rẹ̀ sí ní béèrè. Nítorí kíni? Nítorí pé wọ́n kórìíra wípé kó gba aráyé là. Ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run, nítorí pé Jésù Kristi olùgbàlà pinnu láti ṣiṣẹ́ yìí láti ìpilẹ̀ṣẹ̀ wá, kò sì jẹ́ kí ohunkóhun kó dí òun lọ́wọ́. Kódà nínú rẹ̀ kò sọ̀rọ̀ òdì, kò fi ìbínú ya oró fún àwọn ọ̀pọ̀lọpọ̀ ìjìyà tí wọ́n ní. Ní pàtàkì jùlọ lónìí, ohun tí a ń gbéyẹ̀wò ni pàtàkì tí ìjìyà Jésù tí ó mú wá nínú ọ̀sẹ̀ yìí. Ibi tí wọ́n kà sí wa létí yẹn ń sọ fún wa wípé àwọn tí wọ́n mú oore, àwọn iṣẹ́ ìyanu tí Jésù ti ṣe nínú ayé wọn, àwọn ni wọ́n kígbe Hòsánà sọmọ Dáfídì, olùbùkún lẹni tí ń bọ̀ wá. Ṣùgbọ́n àwọn tí wọ́n rí gẹ́gẹ́ bí ìpè níjà fún ipò tí wọ́n wà, lérò gba tí wọ́n pé ó fẹ́ gbà kò mọ́ wọn lọ́wọ́, wọ́n sọ di inúnibíni. Láti ibẹ̀ yẹn ni ète ìpìlẹ̀ fífi ìyà jẹ Jésù ti bẹ̀rẹ̀. Ẹ sá wò ó. Nínú ìrìn àjò ọ̀sẹ̀ ìjìyà yìí láti rí tí ẹni tó súnmọ́ Jésù pàtàkì jùlọ, Pétérù, ó ṣẹ̀. Nínú ọ̀sẹ̀ ìjìyà yìí láti rí ẹni tó súnmọ́ Jésù jùlọ tó fi sípò pàtàkì ló ti lọ dá láti ta ní owó tí kò tó ná fún ọ̀sẹ̀ kan. Kò tọ́ síbẹ̀, a rí ọ̀pọ̀lọpọ̀ ìbéèrè tí kò tọ́ sí àwọn olórí ẹlẹ́sìn láti máa béèrè, àwọn àlùfáà, àwọn onípò ńlá àti láàrin ìlú, nítorí ìkórìíra tí wọ́n ní sí. Wọ́n fi ọ̀rọ̀ yẹn wá lẹ́nu wò, kán bá lè rí ẹ̀sùn fún sùn láti fi dá lẹ́bi ikú. Àbájọ nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí, Jésù sọ̀rọ̀ òdì, kò ní ẹ̀mí àti gbẹ̀san. Ó dẹ̀ wá tún sọ wípé ọmọ aládé ayé yìí pàpà ó wá sọ́dọ̀ òun, kò rí nǹkan. Kárí yẹn kà nínú ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 30, nítorí pé kò sọ̀rọ̀ òdì láti fi fún wọn lésì. Wọ́n tún tọ́ sí, wọ́n gún lọ́kọ̀ ẹ̀gbẹ́, kò torí ẹ̀ fi ìbínú gbẹ̀san lára wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ń tọ́ka sí pé Jésù nǹkan a ò lè rí ẹ̀ṣẹ̀ nǹkan kà sí ní ẹ̀ṣẹ̀. Èmi kì yóò bá yín sọ̀rọ̀ pípọ̀ nígbà tí aládé ayé yìí wá, kò sì ní nǹkan kan lọ́dọ̀ mi. Lóye tó fi ní kankan lọ́dọ̀ ẹ̀. Olùfisùn ní Sátánì, èṣù ẹni ẹ̀kọ́ yẹn. Ṣùgbọ́n kò rí ẹ̀sùn kankan ní gbogbo ìfìjìyà tí wọ́n fi Jésù jẹ nínú ọ̀sẹ̀ ìjìyà, ní àkókò ìṣe àṣekágbá iṣẹ́ ìgbàlà rẹ̀ tó wá ṣe fún ènìyàn nínú ayé. Jésù jìyà kémi
àti ẹ̀yin tẹ́ ń gbóhùn mi lónìí ká má bàa jìyà. Jésù kú torí kí èmi àti ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí lónìí má máa kú. Jésù yìí jíǹde kí ẹ̀yin tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí àti ẹni tó ń sọ ká bàa lè ní ìyè tí kò ní pẹ̀kun. Àwọn nǹkan wọ̀nyí ṣẹlẹ̀ ní inú àkókò ọ̀sẹ̀ ìjìyà, ọ̀sẹ̀ tí ó jẹ́ àkókò kan pàtàkì nínú kàlẹ́ndà onígbàgbọ́ tí a ò gbọdọ̀ jẹ́ kó lọ lásán. Lónìí à ń ṣe àjọyọ̀ ayẹyẹ ọ̀sẹ̀ ìjìyà, ṣùgbọ́n nígbà yẹn kò kìí ṣe ayẹyẹ, kìí ṣe àjọyọ̀, ìjìyà ni. Ìdí tá a dẹ̀ fi láti máa rántí rẹ̀ nìyí. Àwọn ilẹ̀ Yorùbá sọ pé bí ọmọdé ò bá gbọ́ ìtàn á gbọ́ àrọ́bá. Kí ni àrọ́bá tàbí ìtàn ń ṣe fún wa? Ó máa jẹ́ ká rántí ohun tó lè fún wa ní ìmúlọ́kànle. Kí ló ti ṣẹlẹ̀ rí? Kí ni ó ti ìdí ohun tó ṣẹlẹ̀ jáde? Kí lèrè tó wà ńbẹ̀? Eléyìí náà pẹ̀lú nǹkan tí a fẹ́ gbé yẹ̀wò nínú ọ̀sẹ̀ ìjìyà. Ará olùfẹ́ nínú Kristi, à ń ṣe ìrántí ọ̀sẹ̀ ìjìyà ní àkókò yìí. Àkọ́kọ́ ni pé a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tọdún yìí bá wa láyé, ó bá wa láàyè. Mo sì gbàládùra pé lórúkọ Jésù kò ní lọ lásán lórí wa. Àmín. Àkókò ìrántí ni ó jẹ́ ká lè máa mọ̀ wípé ẹnìkan ti kú fún wa, ó ti jìyà nítorí wa. Àwọn ìyà tó sì jẹ́ ni ìhà wo ni ó kọ sí ìjìyà yẹn, tí àwa náà máa fi mọ̀ pé ìgbé ayé táwa náà wá, tá a bá ní ìdojúkọ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi, kí ni ìgbésẹ̀ táwa náà lè gbé? Nígbà tí ó yẹ kí Jésù sọ̀rọ̀, kó sọ̀rọ̀, ìyẹn ni pé ó pamọ́ra. Ó ń fi hàn pé èmi pẹ̀lú yín náà gẹ́gẹ́ bí ọmọ lẹ́yìn Kristi nísìnyí, a ní láti ní ìpamọ́ra, a gbọ́dọ̀ ní ìkóra ẹni ní ìjánu. Nígbà tó bá sì yẹ ká sọ̀rọ̀, irúfẹ́ ọ̀rọ̀ wo ni ó yẹ ká sọ? Gbogbo ìbéèrè tó béèrè lọ́wọ́ Jésù, èyí tó jẹ́ òtítọ́ níbẹ̀ ló fi yé wọn. Wọ́n pé ṣé ọmọ Ọlọ́run ni? Ó jẹ́ kó mọ̀ pé ìyẹ̀sọ̀ ọmọ Ọlọ́run lòun ṣe. Kò tán síbẹ̀, àǹfààní tó wà nínú ọ̀sẹ̀ ìjìyà yìí ní àjùmọ̀ yáyọ ọdún àjíǹde ní àwùjọ, láàrin ẹbí, nínú ìjọ. Tá bá kíyèsí nígbà tó máa ṣe díẹ̀ sí nísìn, ìjọ máa ṣe ìsìn, àwọn ẹbí máa kóra wọn jọ, àdúgbò àti àwùjọ wa gbogbo a máa yayọ̀ wípé à ń ṣe ọdún. Ṣùgbọ́n ìjìyà yìí ló kọ́kọ́ ṣáájú kó tó di pé ikú tẹ̀lé. Lẹ́yìn náà àjíǹde. Nígbà yẹn la tó rí ayọ̀yọ̀ wípé à ń ṣe ọdún. Ẹni tó ṣe gbogbo àwọn nǹkan yìí fún wa, a ní láti máa rántí ẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lè máa sọ pé ó ní ká gbàwẹ̀, ó ní ká ṣe kíní kan. Ṣùgbọ́n ohun tí Jésù ṣe, ó jẹ́ àpẹẹrẹ fún wa pé káwa náà lè ṣe. Agbára tó wà nínú àjíǹde gangan, òun ní ọ̀sẹ̀ ìjìyà yìí. Nínú èyí tó yẹ pé Jésù fi ara dà, kò gbẹ̀san. Kàkà bẹ́ẹ̀ ṣe ló tún gbàdúrà pé Olúwa dáríjì wọn nítorí pé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ìyẹn kẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ ìdáríjì ọmọ ẹnìkejì wa nínú ohunkóhun yòówù kan lè ṣe fún wa. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló papọ̀ tó di agbára jíǹde. Ìyẹn ni wípé gbogbo ẹni tó fẹ́ jíǹde, ó gbọ́dọ̀ ronú nípa ọ̀sẹ̀ ìjìyà, kó wo àwòkọ́ṣe ìgbé ayé tí olùgbàlà gbé nígbà tó ń jìyà nítorí wa. Káà náà ká lè tọ́ ipasẹ̀ yẹn láti lè rí àjíǹde lẹ́yìn ikú tiwa náà. Mo tẹ̀síwájú, gbogbo àkókò yìí ó ṣàpèjúwe ìgbà kan nínú kàlẹ́ndà onígbàgbọ́ fún àǹfààní àti mọ ohun onígbàgbọ́ ní láti mọ̀, ta ní láti jẹ́, ta ní láti ní, àti níkẹyìn èrè tó wà nínú ìforítì ìjìyà. Èrè tí a rí nínú àforítì
ìjìyà tí Jésù jẹ nínú ọ̀sẹ̀ yìí ni wípé lẹ́yìn ìgbà tó kú ó jíǹde. Lẹ́yìn àjíǹde ipá kan ò lágbára lórí ẹ̀ mọ́. Àwòkọ́ṣe ńlá òun ni eléyìí jẹ́ fún gbogbo onígbàgbọ́. Àwọn náà láti la nǹkan kan kọjá nínú ayé yìí, ṣùgbọ́n ẹni tí à ń tẹ̀lé ó ti là kọjá ṣáájú wa. Ó sì ṣe ìlérí pé nínú ayé a máa ní ìpọ́njú, ṣùgbọ́n ká tújú ká nítorí pé òun ti ṣẹ́gun ayé. Kì í ṣe pé ó sọ nìkan, ó fi sínú ìṣe. Ó ṣẹ́gun ayé nígbà tó jíǹde. Lẹ́yìn àjíǹde rẹ̀, ẹ̀rí gbogbo àwọn tí wọ́n gbàgbọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní ayọ̀ àjíǹde. Àwa náà ní láti gbàgbọ́. A gbọ́dọ̀ gbàgbọ́ nínú àwọn ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀sẹ̀ yìí, tẹ́lẹ̀ a sì gbọ́dọ̀ fi sínú ìṣe wípé káwa náà ní àánú, ẹ̀mí ìdáríjì ẹnìkejì wa, ìfaradà nígbà tá a bá ń la nǹkan kan kọjá. Ìyẹn ni pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá, ó sì tún máa kọjá. Lẹ́yìn kíkọjá ẹ̀, a máa fi gba èrè. Kí sì ní èrè onígbàgbọ́? Ìyè tí kò ní pẹ̀kun. Ará nínú Olúwa, kó tó di pé mo máa dá ẹnu dúró nípa mímọ̀ pàtàkì ohun tí ọ̀sẹ̀ ìjìyà jẹ́. Gbogbo olùgbọ́ ọ̀rọ̀ mi sí ọ̀rọ̀ ìṣítí yìí, ẹ gbọ́ ohun tí Bíbélì sọ nínú ìwé Jòhánù orí 13 ẹsẹ̀ 17. Bí ẹ̀yin bá mọ nǹkan wọ̀nyí, alábùkún fún ni yín bí ẹ̀yin bá ń ṣe wọ́n. Àdúrà mi ni wípé agbára ìṣíníyè, ẹ̀mí tá ó túbọ̀ fi mọ ọ̀rọ̀ Ọlọ́run sí, tá ó sì fi lè ṣe é kí a lè di alábùkún fún ìbùkún yẹn sí ní ìyè tí kò ní pẹ̀kun. Mo gbàdúrà pé Olúwa yóò fi lé wa lọ́wọ́. Àmín. Olúwa yóò gbé wọ̀ wá. Àmín. A ò ní gbọ́rọ̀ yìí lásán. Àmín. A ó lè fi sínú ìṣe. Àmín. Èrè rẹ̀ yóò sì jẹ́ tiwa. Àmín. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ní báyìí, a máa gba àwọn àdúrà kan. Àwọn orin wa kan sọ wípé àdúrà ló lè ṣe é. Àdúrà ló lè ṣe é o. Gbogbo ohun tó dorí kodò. Àdúrà ló lè gbèrò. Àdúrà ló lè túnṣe. Àdúrà ló lè ṣe é kó dára. Àwọn ọ̀rọ̀ wọ̀nyí ẹ̀mí ni. Ẹ̀mí ló lè ṣe nǹkan tí ẹ̀mí. Ara ò lè dá nǹkan kan ṣe. Ìdí ni tá fi nílò àdúrà. A máa gbàdúrà. A máa porúkọ Jésù lẹ́ẹ̀kan ṣoṣo. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ jẹ́ kí àdúrà yìí ní ìtara nínú ọkàn wa. Olúwa, má jẹ́ kí ìjìyà ohun ikú rẹ já sásán lórí mi. Ẹ jẹ́ ká gbà ládùúrà. Orúkọ Jésù, orúkọ Jésù, orúkọ Jésù. Baba aláàánú jùlọ, má jẹ́ kí ìjìyà àti ikú rẹ má jẹ́ kó já sásán lórí mi. Olúwa, má jẹ́ kí ìjìyà àti ikú rẹ já sásán lórí mi. Lẹ́ẹ̀kan sí, Olúwa, má jẹ́ kí ìjìyà àti ikú rẹ kó já lé orúkọ Jésù Kristi Olúwa wa. A máa gbàdúrà kan sí. A máa gbàdúrà, Olúwa, jẹ́ kí ìjọba òmìnira rẹ dé. Lẹ́yìn ìjìyà yìí, ìjọba Kristi dé nítorí pé ó jíǹde. Lẹ́yìn jíǹde kò sí jìyà mọ́. Olúwa, jẹ́ kí ìjọba òmìnira àjíǹde rẹ, Olúwa, jẹ́ kó dé sínú ayé mi àti gbogbo àwọn tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí lónìí. Ìjọba òmìnira ti Jésù, ó sọ níbi kan pé ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tó ń ṣiṣẹ́ tí a di ẹrù wúwo lé lórí, èmi ó fọkàn yín ní ìsinmi. Ẹ gbé àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì kẹ́kọ̀ọ́ lẹ́sẹ̀ mi, torí pé onínú tútù àti onírẹ̀lẹ̀ ni òun ó sì fi ìsinmi fún ọkàn wa. Ká lè ní ìsinmi yìí ti òmìnira, ẹ jẹ́ ká gbà ládùúrà. Olúwa, jẹ́ kí ìjọba òmìnira rẹ jẹ́ kó dé sínú ayé mi. Ẹ jẹ́ ká gbàdúrà. Orúkọ Jésù, Olúwa, jẹ́ kí ìjọba òmìnira rẹ, Olúwa, jẹ́ kó dé sínú ayé mi. Olúwa, jẹ́ kí ìjọba òmìnira rẹ, Olúwa, jẹ́ kó dé sínú ayé mi. láti ní ìyè tí kò ní pẹ̀kun, jẹ́ kó dé sínú ayé mi. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àdúrà kan tá a fẹ́ gbà sí nìyí. Tí ìjọba tí à ń sọ nípa rẹ̀ yìí bá dé ní kíákíá, Olúwa kà wá yẹ. Tó bá sì tún sún bíbọ̀ rẹ sẹ́yìn láti jẹ́ kí ìjọba yìí dé nísinsìnyí,
Olúwa má jẹ́ ká padà lọ́dọ̀ rẹ̀, ẹ jẹ́ ká gbà ládùúrà. Orúkọ Jésù, Olúwa nígbà tó bá À ń retí ìjọba rẹ, ìjọba òmìnira. Olúwa tó bá yá ní kankan, Olúwa kà wá yẹ. Má jẹ́ ká pàdánù rẹ̀. Tó bá sì pẹ́, tó bá sún síwájú díẹ̀ sí, má jẹ́ ká yẹsẹ̀ kúrò, má jẹ́ ká pàdánù, má jẹ́ ká kúrò lọ́dọ̀ rẹ Olúwa. Kà wá yẹ fún ìjọba rẹ. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mo gbàdúrà lórúkọ Jésù, gbogbo àwa tí a ń gbọ́rọ̀ Ọlọ́run yìí lónìí, ẹ̀mí, agbára àti lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ti wí, Olúwa kó jogún ẹ̀ fún wa. Àmín. Láti farada ìjìyà àti ìpọ́njú tó wà nínú ayé tí Jésù yóò fi dé, Olúwa ó kún ìmísí ẹ̀mí àti agbára láti lè dúró de àkókò tí wọ́n fi dé, tá ó fi jẹ́ ní ìkàyẹ fún ọ̀dọ̀ rẹ nílé ológo. Ọlọ́run yọ̀ǹda fún wa. Àmín. Ju gbogbo rẹ lọ, ilé ìjẹ ìgbàgbọ́ ó kún fún làásìgbò, ṣùgbọ́n nítorí pé ẹ̀yin olùgbàlà wa tí à ń tẹ̀lé, ẹ ya àjàyè, ẹ borí gbogbo ogun tó wà nínú ayé, mú àwa náà borí gbogbo tó wà láyé. Àmín Jésù. Jẹ́ kí ìgbàgbọ́ wa sí ọ kó lè máa pọ̀ sí. Àmín. A dúpẹ́ nítorí tẹ́ ti gbọ́. Ẹ ṣé Olúwa. Ògo ni forúkọ yín lókè ọ̀run. Hallelujah. Bí a ti ń retí àjíǹde, èyí tó kù fẹ́rẹ́fẹ́ fún ti ọdún yìí gẹ́gẹ́ bí ayọ̀ onígbàgbọ́, ohun tí a ò rò má jẹ́ kó báyìí tá à ń rò jẹ́. Àmín. Gbogbo àwọn ọkàn tó ní ìpòrúru ní àkókò yìí, agbára ìdúró dé òpin láti gba ìgbàlà látọ̀dọ̀ rẹ, Olúwa jẹ́ kó bà lé wa. Àmín. Jẹ́ kí ìjọba rẹ kó mú wa lára dá. Àmín. Jẹ́ kí ìjọba rẹ kó wò wá sàn. Àmín. Jẹ́ kí ìjọba rẹ dé. Àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Àwa tí gbóhùn rẹ̀ ní lónìí ní His Grace Prophet Emmanuel Dada Bámiṣayé láti inú ìjọ Mount Bashan CNS Church headquarters tí ó wà ní number 28 Joshua Okeowo Street ní Ìkọ̀tún ní òpópónà Abárànjẹ Road, Délé Ara bus stop. Tààràtà tá bá ti dé bus stop Délé Ara ní ká máa bọ̀ ní ìsàlẹ̀. Olú ìjọ wa ni ó kalẹ̀ síbẹ̀, a sì ní ẹ̀ka ìjọ tó pọ̀ ní Ògùn State dé Ọ̀yọ́ State. Ẹni tí Ọlọ́run lò fún wa gẹ́gẹ́ bí aka ọ̀rọ̀ Ọlọ́run nínú ìpàgọ́ tí ò ní, òun náà ni ìránṣẹ́ Ọlọ́run pàtàkì, ẹni ọ̀wọ̀ Senior Apostle Michael Ògúntúyì, tí wọ́n jẹ́ olùṣọ́-àgùntàn fún ìjọ wa headquarters tó wà ní ìlú Ìkọ̀tún. Lórúkọ Jésù, a ó ṣèyí ṣàmọ́dún. Àmín. Àlàáfíà fún yín.